nínú ayé lètò ètò nínú ayé o. Ọ̀rọ̀ tí mo mú alẹ́ ní ẹ̀yin Yorùbá etí yín mélòó mọ̀ pé méjì ni kí la fi ń gbọ́ ọ̀rọ̀ la fi ń gbọ́ mo fi ń sọ ní ètò yín gbogbo gbà pé gbogbo ojú tó ń wò mí ojú náà ní fọ́ etí tó sì ń gbọ́ mi etí náà ní di láṣẹ ọba mi òkè. Sẹ́rí ọ̀rọ̀ tí mo mú alẹ́ ní ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ ọ̀dọ̀ wa orílẹ̀-èdè wa ẹ mọ̀ jọ sọ pé ilẹ̀ Yorùbá ẹ jẹ́ máa sọ pé lórílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá torí pé láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Èdùmàrè orílẹ̀-èdè Yorùbá yìí adìmúmusẹ̀. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tó wà káàkiri tẹ́ ẹ̀ máa ń bá mi ṣètò yìí torí pé kì í ṣèmi nìkan mò ń dá sí wọ́n wà káàkiri lókè òkun káàkiri mo kí yín o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta mo kí yín dáadáa. Yorùbá aṣíwájú ni wá nítorí pé ọmọ aládé ni wá. Àkọ́kọ́ náà tí mo fẹ́ mú jáde ẹ jọ̀wọ́ ẹ má jà gbàgbé àṣà wa ẹ má jà gbàgbé èdè wa ẹ má jà gbàgbé ìṣe wa. Yorùbá lásà Yorùbá dùn ká Yorùbá dùn ó dùn gbọ́ létí ẹ̀wọ̀ àwọn ọmọ Yíbò tó máa ti délẹ̀ Yorùbá láàrin oṣù méjì àná ti di ara wa kódà wọ́n ti máa sọ Yorùbá bẹ́ẹ̀ láwùsá o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èdè kan gbogbo àwọn ẹ̀yà kan tó máa ti délẹ̀ Yorùbá ó di pé kò mọ̀ sọ Yorùbá lẹ́nu ẹ rí pé Yorùbá dùn púpọ̀. Ẹni tí mo fẹ́ mú wá fún yín lẹ́nìí kì í ṣe aláwọ̀ dúdú rárá kì í ṣe aláwọ̀ dúdú o aláwọ̀ funfun ni. Ẹni tí mo mú wá sójú òwòrán yín lẹ́nìí kì í ṣe pé mo mú wá tí mo gbé wá tí mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí mo fẹ́ kẹ́yìn Yorùbá ká máa fi ṣàríkọ́ṣe nítorí pé ẹ máa sọ pé èdè Yorùbá. Fanakula èdè Yorùbá ni wọ́n ń pè ní fanakula yìí so èbó kórí bẹ́ẹ̀ èbó kórí bẹ́ẹ̀. Ǹjẹ́jẹ́ mọ̀ yìí pé àwọn òyìnbó kan àwọn èèyàn kan káàkiri àgbáláyé wọ́n sì ń wá sọ́dọ̀ tiwa láti wá kóde yìí nítorí pé wọ́n ló rẹwà púpọ̀ jù. Ẹ wo ẹni tí mo fẹ́ mú wá sójú tí mo mú wá lẹ́ni sínú ètò ilé ní ẹ rí ọ̀rọ̀ látẹnu ẹ gbọ́ wípé kì í ṣe ṣeré kì í ṣe pé èdè Yorùbá ó wà lẹ́yìn ẹ jẹ́ ká lọ. Bí mo ṣe jẹ́ òyìnbó tí mo ń sọ Yorùbá báyìí tí máa lọ síbi kan tí máa fẹ́ ra nǹkan tí máa rí pé àwọn ń sọ òyìnbó ní sọ Yorùbá yìí máa ní mo ń sọ Yorùbá lẹ́nu gbàgbàgbà mọ́ lọ èèyàn á ní sọ máa ń pè pé mo ń sọ Yorùbá náà. Orúkọ mi ni Tiago Ìṣọ̀lá bí wọ́n ṣe mọ̀ mí sí as òyìnbó ìbílẹ̀ láti Ọ̀yọ́ Aláàfin mo ti wá mo dẹ̀ ń school ní University of Ibadan. Èmi ìṣọmọ Nàìjíríà o àwọn òbí mi ọmọ Portugal ni wọ́n so ìgbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá ni mọ́ mi gbé mi wá láti Portugal sí Nàìjíríà wọ́n ń ṣe pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ as cultural ambassador so mo lọ school ní Ọ̀yọ́ State secondary school so ìgbà tí mo wá di Nàìjíríà tí mọ́ mi mú wá sí Nàìjíríà nínú ààfin gangan náà ti sọ mi ní Ìṣọ̀lá oríkì mi Ìṣọ̀lá nínú ààfin gangan náà ti fún mi. Ẹ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ni mo bá rìn so mo ń grab díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo wọn bó ṣe ń sọ mo kàn grab ẹ̀ láti school náà mo ṣe Yorùbá school so láti bẹ̀rẹ̀ gangan ni mo ti grab àwọn Yorùbá díẹ̀díẹ̀. Mi ò ní parọ́ bọ̀ èdè Yorùbá ó dùn lẹ́nu ó dùn láti sọ láti gbọ́ náà so mo kàn like ẹ̀ even tí máa fẹ́ sọ òyìnbó mi ì ní sọ tẹ́ bá béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi Yorùbá ni mo máa ń sọ jù ní máa ń dùn lẹ́nu mi mo máa ń sọ àwọn èèyàn máa ń sọ pé Tiago kì í sọ òyìnbó Yorùbá nìkan àwọn ni ìmílẹ̀ bó ṣe wà nìyẹn so àwọn èèyàn tẹ́ máa ń rí mi pé mo máa ń sọ Yorùbá àwọn times mi ti máa lọ lórí títì àwọn yóò pè mí pé òyìnbó wà máa ní ẹ kúrò lẹ́mọ̀ máa kí wọn wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n sọ Yorùbá lẹ́nu mọ́ ní bẹ́ẹ̀ ni wọ́n á ní báwo ló ṣe jẹ́ màá sọ fún wọn déédéé so almost gbogbo àti máa ti lọ rí títì tí wọ́n bá ti rí pé àwọn òyìnbó ní sọ Yorùbá yìí ìwọ̀n tí máa fẹ́ lọ ra nǹkan wọ́n ní tí máa ní ẹ fún mi ní sọ̀kù 15 wọ́n ní òyìnbó fẹ́ jẹ́ sọ̀kù wọ́n ní sọ̀kù àti gàrí máa ń dùn. ẹ̀yin tẹ́ ń fi àwọn ọmọ yín sí iléèwé tán sọ òyìnbó ń bẹ̀ èmi sọ pé kò dáa o àmọ́ tán bá tún délé ẹ̀ tún mọ bá wọn sọ òyìnbó. àwọn tán ní Yorùbá bá ṣe fọwọ́ mu yẹn ìdí tẹ́mi ò fi láìkẹ́ ni pé àwọn òbí àwọn ọmọ kékeré even láti ilẹ̀ tí àwọn ọmọ kékeré bá ti ń lọ skul àwọn pé ní skul wọn máa ń kọ́ wọn ní èbó àti Yorùbá ní skul ó gbọ́dọ̀ sọ Yorùbá ní skul tí mo lọ wọn gbọ́dọ̀ sọ Yorùbá rárá wọ́n máa sọ pé you are speaking vernacular tán máa sọ ni èmi ò sí mọ́ kí ni vernacular kankan èmi máa ń sọ Yorùbá skul so tán bá tún wá délé àwọn òbí wọn wọ́n tún máa sọ pé wọ́n sọ Yorùbá so kí ni ẹ̀ máa affect
àwọn Yorùbá àwọn ọmọ Yorùbá gangan so normal as a Yorùbá child ọmọ Yorùbá gangan kí tó fi lè sọ Yorùbá tèmi máa ń wò nìyẹn wípé wọ́n bí ọ sílẹ̀ Yorùbá oúnjẹ tó ń jẹ láti ilẹ̀ Yorùbá ni aṣọ gbogbo ẹ̀ èmi sì ní tẹ́ bá rí mi ẹni aṣọ mo lè wọ̀ ó dùn like everything so ẹ jẹ́ n sọ nǹkan oúnjẹ tí mo like jù àmàlà àti gbẹ̀gìrì ni so èmi ò ẹbí lọ́wọ́ rẹ̀ mi ò kì í jẹ rice tó bá wù mí láti jẹ rice máa jẹ rice àmàlà àti gbẹ̀gìrì á fi ogún fèsì máa jẹ bẹ́ẹ̀ wọ́n like ẹ̀ dáadáa. Láti Ọ̀yọ́ mo ti wá àwọn lára máa ń jẹ lọ́yọ̀. Ní ọjọ́ iwájú mi ní plan láti fi Yorùbá lẹ̀ o màá sì máa sọ Yorùbá títí màá fi kú kódà àwọn ọmọ mi màá kọ́ Yorùbá déédéé torí èdè yìí àwọn èèyàn mọ advantages rẹ̀ wọ́n mọ advantages tó wà nínú èdè yìí o àwọn èèyàn mọ̀ ó dẹ̀ máa affect àwọn èèyàn gan tó bá ti ń grow up tó bá ti ń lọ tó bá sọ Yorùbá yìí ó máa affect wọn kò sí tó bá bí ọ pé ọmọ Yorùbá ni ọ tó bá lè sọ bí disgrace ló ṣe rí so tí màá fi kú àwọn ọmọ mi máa mọ̀ sọ Yorùbá normal nǹkan plan mi ni pé màá mọ̀ sọ Yorùbá títí even videos mi social media everything Yorùbá màá mọ̀ sọ àmọ̀ràn tí mo ní fún àwọn òbí wa àti àwọn tí wọn kì í sọ Yorùbá rárá tí wọn value èdè yìí ni pé kán value ẹ̀ dáadáa kán sì máa sọ torí ó máa ní advantages lọ́jọ́ ọ̀la kán máa sọ dáadáa kán máa fi Yorùbá sí àwọn ọmọ wọn lẹ́nu kán máa sọ déédéé tán fi gbọ́ torí tán bá kí n sọ Yorùbá déédéé àṣà Yorùbá ó lè parẹ́. ó lè rí o síbẹ̀ ti gbọ́ Tiago ni gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní Tiago Ìṣọ̀lá Ọ̀yọ́lé lọ́dọ̀ kábíyèsí Aláàfin òun ló fún ní Ṣọ̀lá ẹ gbọ́ Yorùbá bó ṣe dùn tó lẹ́nu ẹ̀ ẹ gbọ́ Yorùbá bó ṣe ń sọ Yorùbá ẹ gbọ́ bí Yorùbá ṣe rí lẹ́nu ẹ̀ ẹ̀yin èèyàn mi nílé kí ló wá dé kí ló ṣe yín ẹ jọ̀wọ́ mo bẹ̀